Osoloko loko. Osoloko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Osoloko loko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan ló ti tọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbóòórùn àṣebí o. Osoloko loko. Àmì ara kan ló ń sọ mí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú wa yìí. Kí ló ṣẹlẹ̀? Nǹkan kan ń ṣẹlẹ̀. Dúró nígbà wo ló ti rí Wuyì gbẹ̀yìn? Wuyì? Dr. Wuyì? Ṣé kò sí níbi iṣẹ́ ni? Wuyì ò sí níbi iṣẹ́. Èmi gan sì ti rí ó tójọ́ mẹ́ta kan. Kì í sì ṣẹni tí rìnrìn kùnrin. Kì í ṣẹni tí rìnrìn kùnrin. Àbí Láolú ti gbé ni? N ò fẹ́ mọ̀mú lómù. N ò lè sọ pé bóyá Láolú ló gbé àbí Láolú kọ́. Ṣùgbọ́n mo fẹ́ o ṣiṣẹ́ lórí ẹ̀, gbígbésẹ̀ lórí ẹ̀. Torí adájọ́ má ṣe, asọ̀rọ̀ má yẹ̀. Bó bá sọnù mo fi wá rí. Gbígbésẹ̀ lórí ẹ̀. Rẹ̀mílẹ́kún. Yes. Ǹjẹ́ o ní any idea? Ara? Of what? Idea feelings tí mo ní fún ẹ. Sórí, nígbà yẹn lọ́hùn, mo mọ̀nú ara mi pé mo nífẹ̀ẹ́. Mi ò kọ̀ lè kọnu sí ẹni kí n sọ fún ẹ because mi ò ní enough courage. Then Deji walked in. Òun wá yánu jù mí lọ. Bẹ̀rẹ̀ sí ń date. And I still do.
ṣeun. Ṣé gbádùn ẹ̀? Ọbẹ̀ wa o. Ọ̀rẹ́. Ṣé mo rí stick pin? Kí ń jẹ́ bẹ́ẹ̀? Ìtayín. Ìgbálẹ̀. Ìgbálẹ̀ kọ́ ìtayín mo pe o. Bọ̀. O ṣeun. Ọ̀rẹ́. O ṣeun. Wá mi, bọ́sẹ̀, báyìí lọ. Ìgbọ́n fẹ́ ṣe mi sí. Kí lẹ wí? Ògbó oúnjẹ wa pẹ̀lú kunlẹ̀. Ó fẹ́ràn ńlá sí pẹ̀lú kunlẹ̀. Ògbó mi wá pẹ̀lú kunlẹ̀. Ìtọ́jú yìí pọ̀ o. Ṣé kò dá kí n tọ́jú ọkọ mi ni? Ẹ̀yin ayé ẹ mọ̀ burú lẹ́dà o. Ẹ bá àtọ́jú yín ogún. Ẹ tún tọ́jú ẹ̀ ọ̀ràn kí wàá gan la fẹ́ fi tọ́jú lọ́wọ́. Ó yé mi, wọ́n gbé wa ní. Wọ́n ti gbé wa. Èló ló fẹ́? Èmi. Iye tẹ́mi fẹ́. Lọ́wọ́ ti yín. Mm. Ṣé rò pé torí owó mo fi ń tọ́jú yín ni? Bàbá alájọ ìgbẹ́. Èló ń dérò ní lọ́wọ́. Kí ni gbogbo kátìkàtì tó ń sọ yìí? Èmi. Ọjọ́ ọ̀la tèmi lèmi ń túnṣe. Torí àwọn ọmọ tèmi lèmi fi ń tọ́jú rẹ̀ sọ wúlò ni. Torí mo mọ̀ wà tó wà lọ́wọ́ rẹ̀. Èèyàn bú ni ọ́. Ó lọ́jọ́ ọ̀làjọ́. Èmi ò lọ́jọ́ ọ̀la. Bàbá alájọ. Mo ní gbogbo kátìkàtì yìí jáde. Ó dà. Bójú rẹ bá wa fọ́, ṣé tì rẹ di ni? Ṣé wo ò rí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ni? Ó rí ní tí Dr. Wuyi ṣe fọ́mọ rẹ̀ ni? Ṣé wo ò rí? Kí tèmi sì mọ kó mọ̀ gbé. Wuyi yẹn ṣe yan. Kì í ṣe yan. Kì í ṣe yan. A máa lejú kiri bí kiri. Bí kí pé kí ṣé òun nìkan ni yóò sì mọ lejú kiri àdúgbò yóò mọ lejú kiri gbogbo òlu kí ló dé. Ojú ilé yẹn gan ni wàhálà mi o. Pẹ̀lú bóyá lójú kiri àdúgbò yẹn. Lọ́kọ̀ Wuyi yẹn ó lè pààyàn. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Ó lè pààyàn. Ìdèmí gan rò gan nu. Ipe sì bá wo ìwà tó wà lọ́wọ́ rẹ̀ àti ti yín nǹkan kan náà ni. Kí o sì mọ kojú tèmi sóhun alẹ́ kó mọ́ sọmọ mi dìdàkú dáa. Bólú ẹ̀ bá lọ tán. Ó yé mi. Òun ti ń kún ẹ̀. Ọjà bọ́sẹ̀ wàá lọ sùn. Ẹsẹ̀ wà gbọ́nà kí ni gbogbo kátìkàtì tèmi gan wá ń sọ látàárọ̀. Ẹ bọ́ ṣáájú mi kú. Ní kí ni? Sẹ́yìn fẹ́ ju ayé ni. Èmi á kú. Bẹ́ẹ̀ ni. Ẹ bá ro kúrò mi. Kó máa nìṣó. Èmi ó jà ká yín. Máa bá ẹ lọ́hùn. Ń jà ká yín. Ìjọ máa bá ẹ lọ́hùn. Gbẹ̀ngbẹ̀ ní fìdí. Ìwọ báwo èmi á kú ṣáájú ẹ. Ọmọ mélòó ni mí? Ọmọ ọdún mélòó ni mí? Èmi àyàngẹ̀. Ìjọ náà wálé náà. Wálé náà wò. Ìwọ wè. Wo aṣáájú mi lọ o. Ó lé. Àdúgbò gbómi ìwà ń ṣe bí ìkíní. Kéèlè. Bọ́sẹ̀! Ó kọ́ bomi wá. Mo gbé mo fọ́ o. Mo fọ́. Ó bomi. Wá ṣe àpẹẹrẹ sí yàrá mi o. Wà á fẹ́ fún lálẹ́ yìí. Jẹ́ wọlé wá báyẹn. Ìwọ ò bomi síbí. Ó dà. Gbọ̀rọ̀ kìíní.
ẹ́ tó pariwo bẹ́ẹ̀? Ló ṣe ẹ́ tó pariwo tó bẹ́ẹ̀? Ẹ̀rù bà mí ni. Ẹ̀rù bà mí sí. Ẹ̀rù ń bẹ̀rẹ̀ kẹ́. Kí ni nǹkan náà? O wọnú ilé wá sùn ni. Oorun tí kò ní ìjà rẹ̀. Lọ wá dájú kò sí bíbá yìí. Kò sí nǹkan kan oorun kan kò ní náà. Mi ò kí wá ìkúrò ló ń lọ. Jẹ́ a máa lọ sókè náà, àwọn ká lọ sùn lókè. Rẹ̀mí, máa lọ sí inú ilé, máa wá báyìí. Kò síbò èmi nìkan ò lè máa dá lọ sókè o máa tẹ̀lé mi àjọ máa lọ sókè ni. Mo ní kó máa lọ sínú ilé máa wá báyìí, oorun ò tí kùn mí, come on. Bọ́ kí ló dé tó ń ṣe báyìí náà? A ní kó máa bọ̀ lókè olóòlọ́ ìwọ ọmọkùnrin. Ṣé kò sí nǹkan tó tún wà ń bẹ̀? Láti ìgbà tí Yétúndé ti kú ni mo ti notice pé o ò sùn dáadáa nù lé. Kí ló ṣe ẹ́? Kí ló tó sùn sọ̀rọ̀ báyìí? Ọ̀rẹ́ wa, ọ̀rẹ́ ẹni ẹ̀ ń dá ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà. Kọ́lọ́hún kó tẹ́tà fẹ́fẹ́ rẹ̀ náà, ẹni tó máa kú ti kú. Kí wá ní káwa ṣe sí? Kí ló tó ń sọ̀rọ̀ bí ọ̀dájú báyìí? We are talking about your friend. Ìgbà náà ńkọ́. Ìgbà wo ló dọ̀tá jọ? Kí tiẹ̀? Kí ni ti tiẹ̀ ń bẹ̀? Alára òòrùn olókù àìsùn olókù àìwo. Ọkọ ẹ̀gan láwọn olútọ́jọ́ kan ó ti ń sùn ó ti ń jẹun ó ti ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ti ṣe ó ti ń fara mọ́ àwọn èèyàn ó ti ń sùn pẹ̀lú àwọn èèyàn tó fi jẹ́ pé mi mo dá dúró sókè yẹn kí ni títí ẹ bẹ̀ wá jù. Maybe because she was a good woman with a beautiful soul. And she extended her soul to you. She was my friend too, and not just my friend. She was my sister. I loved her. Then act like a good sister. And allow you die because you're money, my friend. Remy, fi mí sílẹ̀ máa lọ, please. Máa lọ, fi mí sílẹ̀. Okay. Máa lọ. Àmọ́ kí n tó lọ mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Yeah, mo ń gbọ́. Béèrè kan. Ṣé nǹkan mi wà nídìí ikú Yétúndé yìí ni tó ká ẹ lára, tó mú ẹ ní mọ́, tó mú ẹ ní mẹ́sẹ̀ báyìí, tó mú ẹ jẹ́ mọ́, tó mú ilé ayé ẹ tó púpọ̀, bóyá táṣìírí kọ́kọ́ bá wà níbẹ̀, bóyá kò sọ fún mi, kémi kàn lè fi mọ̀ ní o for my information is why I ask. Bíbí rẹ̀ ò ṣe é fòrà, okùn ọ̀rọ̀ yádìyẹ, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, bọ̀rọ̀ kìíní. Níbo ló dà, níbo ló lọ náà Dèjì, níbo ló dà. I have to go out. Look, I need to clear my head. Clear your head? Yeah. What are you clearing in your head? Look, I can't just stand here listening to you. I can't stand here arguing with you. I want you to argue with me. Ṣòtúpọ̀ kí ló dé? Kí ló ṣe é báyìí? Kí ló dé tó dà báyìí? Now, kí ló fẹ́ kí n dúró sí ìwà kí n máa sọ náà. Please let me be. Let me I cannot let you be. You have to tell me what it is. I don't know. Kí ló fẹ́ kí n máa sọ náà? Ṣé o fẹ́ máa ti ọ̀rọ̀ jáde lẹ́nu mi ni? Mi ò ní láti ti ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀. Ìwọ ni kó sọ fún mi. I need my husband to tell me what it is. What do you want me to tell you? Lady, please let me be. I cannot let you be. Did you not see? Mi ò gbádùn ọkọ mi mọ́ nítorí pé èèyàn kan kú. Oh no. Èèyàn kan tó ń sọ yẹn kì í ṣe èèyàn kan lásán now. I mean, she was my friend, our friend. That's what we're talking about. Just like that, friend. Ṣé ọ̀rẹ́ lásán ni ò ní jẹ́ kí mi gbádùn ọkọ mi? Ṣé ọ̀rẹ́ lásán ni mo máa torí ẹ̀ máa sọ pé bolo lọ máa lọ fẹ́ lọ clear kí ló kún lónú orí ẹ̀ nítorí ọ̀rẹ́ lásán. Remy, kí ló ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń ṣe ẹ́ now? What is going on? This is not the wife I married. All of a sudden you just changed. Why are you so heartless? Deji, I am not heartless.
Did you love her? Barakini. Hello there. Sir. Báwo ni pẹ̀lẹ́? Ara ń sá. Kí ló dé? Àtàwọn náà lèmi náà ti ń bá a sọ̀rọ̀ kò sí ètò gbọ́n bẹ̀. Àtàárọ̀ ló wá filẹ̀ síbí báyìí látàárọ̀. Wo pọ̀ tó wà náà. Kí ló dé tó ò mú wọnú ilé lọ? Mo sọ pé kò sì dìde kúrò lẹ́lẹ̀. Kò dá ẹ lóhùn. Bẹ́ẹ̀ ni sá. Kò dẹ̀ dìde kúrò lẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Dáadé mo lẹ́lẹ́ bí tẹ́lẹ̀ pé kí lórúkọ rẹ̀. Kí ni orúkọ ẹ? Kí ni orúkọ ẹ? Màá bi ẹ́ ní ẹ̀ẹ̀kan sí i. Kí ni orúkọ ọmọ ẹ? Mi ò sọ lórúkọ. Ìtumọ̀. Mi ò sọ lórúkọ, kí ló máa ń pè é? Asán. 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 So, ladies and gentlemen, I'd like to appreciate you once again. Like I said, we are going to have a very wonderful business relationship. We are award winners, you know. I mean, we have won awards consistently. So we pride ourselves as the best in all that we do. So thank you very much, and God bless you. Meet my partner, Barrister Shupor Piero. You're welcome, sir. Say something to them. Piero, say hello to them. All right, so thank you very much. We're done, and you're free to leave now. Thank you, thank you, thank you, thank you, thank you. Thank you. This is good.
General, can we believe now? Nothing, you know. Because they can brief our other clients, you know, that you are, you know, MIA, you know, missing in action. I'm not missing action. General, can we believe now? I don't know what to say. Back then, forget about that. I need to cool now. Let's move on, man. General, I'm brewing low and detention. Point of correction. Cousin me. What's that? Oh, family na soy. Family matter. Yeah, last time, Tierney, family matter. These same person and sorrow. To me understand. You know, that business is important. Well, Mokon decided to leave up to his rank, that's all. You know. But General Balabani, okay? And you know what the popular universal dictum says? That an eye for an eye makes the world blind. No. Another point of correction. An eye for an eye makes the world appreciate their side. Barakini. Mijo, how la máa ṣe ọ̀rẹ́ ni? Ah, shall feel it forever. Money plan. Plan? Ilu Bakuro wa ẹni tó máa gbà wọ́n. This is a perfect time to strike. Major, má bínú, mo really understand. And kò yé mi sir. Ó máa tó yé. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.